wa chairman Ọ̀túnba kí wọ́n bá wa round ọ̀rọ̀ yìí up tó bá ní nǹkan míì tí wọ́n fẹ́ àdìsí fún àdìsí nítorí pé àrò báwọn èèyàn fẹ́ pè wọlé mọ́ dà pé àwọn èèyàn ti pè tán so kí bàbá wa kan bá wa round ẹ̀ up ká dẹ̀ máa lọlé ẹ ṣé Ọ̀túnba sà. ẹ ṣé Erelú ẹ kú iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín a máa rí yín bá. àmín sà. wọ́n ṣe posting kan jáde ní mo rò pé jẹta sí àná posting yẹn mo forward ẹ̀ sí many places mo dẹ̀ forward ẹ̀ sọ́dọ̀ wa ń bì mí kí ni posting yẹn is about national honour àti national burial kìíní tán ṣe fún ajá. bẹ́ẹ̀ ni mo rí sà. ajá tán ṣe fún kódà mo tún wá lọ kàmbì kan àwọn tó ń handle ajá yẹn àwọn tó ń mú ajá yẹn ṣiṣẹ́ ń gbà yẹn wọ́n máa get benefit kan benefit yẹn bóyá lè tuntun fi train àwọn ajá mi ṣe rí ohun tó ṣẹlẹ̀ alẹ́ yìí àti ẹni tí ọ̀ràn níṣẹ́ ẹrú ni tí ò dẹ̀ mọ tó ẹmu tí ò fi ara àwọn tí àwọn èèyàn jákujàku ni wọ́n àwa la sọ bẹ́ẹ̀ mo sọ on behalf of everybody àwọn tó jẹ́ pé wọ́n ti bastardize wọn kò dẹ̀ yé wọn ní àwọn tó yẹ pé wọn mọ̀ yàtọ̀ wípé ọmọ wọn ń ta pure water láago 8 alẹ́ àwọn tí wọn mọ̀ yìí pé èèyàn ń ṣoríire gbogbo àwọn táwa ń di media present nǹkan àti oríṣiríṣi group ta ní àwọn tẹ́bi ń pa wọn mi rò pé nu bí 1 million wa mi rò pé bí ń pa ẹnìkan kan nu wa kó lè dá fún wọn ni ṣùgbọ́n àmọ́ nǹkan kan oníkàlùkù ló máa fọwọ́ rẹ̀ ṣe tó ló máa fọwọ́ ọwọ́ rẹ̀ ju èyí tó ń fẹ́ dì tó ń fẹ́ irú àwọn kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ yẹn kò lè dìtà kò tiẹ̀ ní nǹkan kan kò túrun kankan lára wa àyòmọye wọn sì kù ṣé wọn tán jù wọn lọ tán rí ilé tán rọ́nà tán róúnjẹ tán rí mu kankan tán support tán dọ̀ kò dẹ̀ tí ì yé wọn ni torí ńgbà tí ọjọ́ ìdájọ́ bá máa dé gbogbo wọn ni wọ́n máa jẹ ìyà pé wọ́n rí ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù Yorùbá nílẹ̀ Yorùbá tẹ̀dẹ̀ dá sí nǹkan 5 mo fẹ́ kà fún gbogbo alálẹ̀ yìí kí wọ́n dẹ̀ mú dání tí wọ́n ṣe ń wò wá nǹkan 5 education tí àwọn ọmọ wọn ò ní tí à ń jẹ wọ́n Yorùbá nation will provide that for them guarantee ọmọ wọn láti kàwé ní kò sí ìwé táwọn ò lè kà ọmọ wọn á kàwé lẹ́ni kejì àti jẹ́ àti mu ò ní jẹ́ wàhálà fún kankan nu ẹni tó jẹ́ ọmọ Yorùbá tó wà ní Yorùbá nation àdèmà débẹ̀ with us without us Yorùbá nation is going to be actualized ìyà ò ní jẹ́ ní kankan torí ìlú òyìnbó ìlú onílùú táwọn à ń wò ìlú òyìnbó wọ́n fún wa ní guarantee ẹ̀mẹ́ta a day owó tó máa fẹ́ fún ẹ lówó oúnjẹ kò sí nǹkan tó jọ l'Amẹ́ríkà ni ò ní Canada ni ò ní UK ni gbogbo wa ń jẹ minimum. Ìkẹta economy ìlú láti strong kò ní sí pé owó dé ibìkan ní ibìkan l'Abẹ́òkúta ọ̀nà Ọ̀tà ọ̀nà ibìkan gbogbo ohun tí àwọn tó ń ṣe ìlú tó ń ṣe gbogbo ẹ̀ ní Yorùbá land ayé yín ò ní yọ because corruption ló ń fa gbogbo wọ́nranwọ̀nran wérewère tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà because wọ́n á kó fẹ́nìkan tẹ́nìkan lọ fi kọ́lé tiẹ̀ lókìtì padà bí lọ fi kọ́lé tí ò kíá tó fowó ìtókù ní ọ fi ń bọ́ àwọn thugs àwọn oníṣẹ́ ẹ̀ nílẹ̀ Yorùbá we have genuine conscience àwa ní conscience gbogbo àwa tá a wà ń struggle yìí a ní conscience ni àwọn tó ń ṣèjọba Nàìjíríà àwọn ò ní conscience ni tó bá ní conscience ó yẹ pé kò má dé dábàá yìí and every time I give lecture I say it Awólọ́wọ̀ ní conscience ni yóò tẹ̀jẹ̀ he was not an angel but ó ní conscience pé ọmọ bricklayer ọmọ tailor ọmọ bábà kò sí ẹnì kankan tó máa tí ò ní lọ sí school tí ò ní ní kíní education táwa ní over almost 70 years ago tí ta fi ń sọ̀rọ̀ òun la fi ń sọ̀rọ̀ yìí gbogbo adéwìtadé so tó bá rán ẹnìkan láàrin yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tó bá rán ẹnìkan pé kó wá lọ wọ́n ti ṣèrẹsì wọ́n ti ṣebẹ̀ wọ́n ti gbogbo ẹ̀tàn ìwà amókúta wà lọ jù sáàrin irú èèyàn ẹni ẹ̀rí pórí ẹ̀rí kan examine orí wọn tó pa ẹ̀ta a lè fẹ́ yẹn kù
wọ́n yìí máa wá wọ́n máa bọ̀ á bá wa ń bí àwọn ò lè padà sẹ́yìn mọ́ bẹ́ẹ̀ kò sí ẹni tó ohun tí wọ́n bá gbìn ló máa hù o tẹ bá rò pé ẹ fẹ́ bà ohun tí ó da jẹ́ tàbí struggle tá à ń struggle ẹ fẹ́ bàjẹ́ ẹ bára yín bẹ́ẹ̀ kò sí nǹkan kan ìyẹn kan ni kò sẹ́ni tó gbin iṣu tó máa wá àlùbọ́sà kò possible even iṣu gangan ẹ lè fi hú cassava tó ń jọra wọn ẹ continue tó máa ti tún ran yín jọ mi ẹ tún máa bọ̀. ìkẹrin òun ní pé ọ̀nà iṣẹ́ okòwò ọ̀nà gbogbo ọ̀nà tí ó pé kẹtẹ bá wọ bọ́ọ̀sì bí ẹ bá kẹtẹ ó ní kìlómítà kan gbogbo ìbàdí yẹn àti wọ́ nǹkan kan bẹ́ẹ̀ gbogbo olùgbọ́ máa tún lù ṣe. That's the idea. Àwọn tán ti rí bigger picture tán rí wájú pé nǹkan báyìí la máa rí kí lẹ rí yọ̀ lẹ ti ná gbẹ̀yìn mélòó nu yín ló ní ná àwa tá à ń pariwo yìí ni there was a time lẹ́pẹ̀ẹ́ èmi lọ sí school lẹ́pẹ̀ẹ́ in the 50s ní ná for about 3 years àwa la pariwo tán bẹ̀ sí tún ṣe ná fún wọn oríṣiríṣi nǹkan tá a tẹ́tẹ́ pé àti lísì dáadáa tá a fẹ́ ṣe àyìn pèpè ọ̀nà ni so kò ṣe mí láàánú fún ẹni tán ránṣẹ́ ẹrú tí ò mọ́tọ́mọ́ fi jẹ́ ó show clearly àwọn kan tó dẹ̀ ń tó dè wá pé gbà tó yẹ tó àti ní kíní kan term election a máa fún ọ lówó ẹ̀rí pé ó yẹ kójú gbà yín whoever tó bá ń rorí tí ò rorí sí pé ohun tí àwọn people yìí ń ṣe fún yín yìí oore ni wọ́n ń ṣe yín àti àwọn ọmọ yín tó jẹ́ pé ohun tí ẹ fẹ́ ṣe ojú pé ẹ fẹ́ bà nǹkan jẹ́ ohun tó dá ẹ̀ lè bàjẹ́ kò ṣeé ṣe torí solid foundation táwa ń lé yìí ẹnìkan kan ò lè wo àkọlé sórí yanrìn náà eléyìí ò ń sórí yanrìn gbogbo ilẹ̀ máa rí jẹ lẹ máa rí mu ìjọba pèsè ṣé bẹ́ẹ̀ máa mọ tán sọ fún yín àwọn èèyàn yín tó wà lókè òkun pé bí òpá àwọn ń ṣiṣẹ́ o àwọn ń gbowó oṣù àwọn ọ̀njẹ́ ìlówó oṣù 13 ń bí ìnà pẹ̀lú ẹni ẹ̀bẹ̀ tán ti ìyà yẹn ti sọ bá àwọn ẹlòmíì lára mu nílùú Nàìjíríà àwa ń ṣiṣẹ́ wọn ní kinní kan ṣiṣẹ́ ẹnìkan ṣe bákan wọn ń ṣiṣẹ́ ní south wọn ń kówó yẹn wọn ní kọ́ máa àwọn ọmọ tí wọn mú sìgá lókè wọn dẹ̀ ń kówó oríire tí wàhálà táwa ń ṣe ní south wọn dẹ̀ ń kó lọ sí north ojú òtì yín ojú ògbà yín tì tani bá máa sọ pé ẹ bá ti jí làárọ̀ kẹ́ gbàwẹ̀ kẹ́ ṣe gbá kẹṣà ọkẹ́ máa fi kẹṣàdúrà ránṣẹ́ sí àwa tá a lókè òkun ebi òpá kankan ni wá bí iná. Then security èwo ni ilé lè jáde ta ló lè jáde báwa ṣe wà ń sìn àtàwọn ìkóǹbi a sì lè distance bíi sí Kaduna tàbí distance bíi Soweri a sì lè lọ security ò lẹ́ni kágo méje tó lù ẹ ti kó wọlé bíi pé ẹdìyà tuntun kó sínú àgò kí ni tó ń dùnnú yín ṣé ẹ mọ̀ pé yà ń jẹ yín ni àwa kọ́ ni yà ń jẹ ẹ mọ̀ pé yà ń jẹ yín ṣé tẹ bá rí yà ẹ mọ̀ ni ẹ̀ta ẹ lè dá dúró ẹ lè dá wa dúró we will continue so nítorí ẹ̀ ń dàlúrú òjú pé òfin Nàìjíríà bó ṣe wà yìí constitution Nàìjíríà kò sí ẹnì kankan tó lè fi ṣe oríire kò possible gbogbo professor kẹ lọ kó wọn kàn win ẹ̀ wọn náà fẹ́ ṣe election ọ̀hún lè fi ṣe oríire ìyá sì máa jẹ́yìn tó wà ní south ni so at the end of the day tó bá ran yín iṣẹ́ ń jọ míì ẹ sọ fún wọn pé èmi kọ́ ni máa jẹ́rìí iṣẹ́ yìí torí ohun tó àwọn pípé yìí ṣe fún àwọn ọmọ mi máa benefit ń di ẹ̀ gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ òun rèé o ìgbà tí àwọn tí wọ́n bá wa àwọn food soldiers wa èlò ni irú ẹ̀yìn tí wọ́n rán iṣẹ́ pé ẹ lọ sọ fún ọ ṣé 419 ẹ̀dùn lẹ́nu tí whoever tó bá kọrú nǹkan bẹ́yẹn ẹ̀yin lè yan burúkú àwọn òun ṣe yan burúkú o àdè lè ṣèyàn burúkú láéláé ṣé báwa là ń gba ìdáyínjà kò dẹ̀ ní sú wa kò ní rẹ̀ wá mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ everybody all the presenters ọwọ́ yà máa ròkè Olúwa máa ràn yín ṣe ẹ̀ ní ṣe àṣetì kò dẹ̀ ní rẹ̀ yín gbogbo wa ní different level Olúwa wà pẹ̀lú gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ jẹ́ ká máa ṣe lọ ẹ má jẹ́ kí àwọn tí wọ́n rò pé wọ́n ti ẹ̀ jẹ́ nǹkan kan bí àṣà àwọn Benin á ní ò jẹ́ nǹkan kan wọ́n dẹ̀ jẹ́ nǹkan kan lóòótọ́
ó dẹ̀ ṣe ó ṣe láàánú pé ẹni tí wọ́n bá ní kó lọ sọ̀sọ́kúsọ síbi tí àwọn èèyàn tó ń tún èèyàn ṣe tóun náà dẹ̀ gbà á ẹ ti rí bẹ́ẹ̀ bá wá ń sìn ó lè jẹ́ inú cardboard kan ní ẹni yẹn ń gbé kò nílé tiẹ̀ kò níbi tó ń gbé torí kò mọ nǹkan tó dáa. wọ́n ṣàlàyé fún yín o torí ẹnu òfìfo kì í jóyàn mìíràn mu àwa kọ́ la ní ìdí owó yìí o kò sí kankan nu yín tí kò sí kankan náà àwọn members ti lórí platform yìí tàbí nínú group yìí tó ní ìdí owó yín láti jẹun kò sí àwa la tún ń da gẹ́gẹ́ bí ìkànnì wa dẹ̀ ti sọ kò sẹ́ni tó ẹnìkan kò ní gba $1 yín tàbí $1 láti fi ṣe nǹkan rẹ̀ kò tiẹ̀ à ní fi dípẹ́ a máa fi help ara wa ni ẹ̀yin là ń help. So again mo tún fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ everybody ẹ ṣé o mo bẹ̀rẹ̀ láti sọ pé ajá bọ́n ṣe ń tọ́jú ajá nílùú òyìnbó wọ́n tọ́jú yín bẹ́ẹ̀ o àwọn ọmọ yín tán ṣe oríṣiríṣi tí ò yẹ kí ọmọ ẹlòmíì ṣe àti ẹ̀dúpẹ́ àwọn ọmọ yín tó jẹ́ pé oríṣiríṣi àrà náà ń dá kí ni gbẹ̀yìn yahoo yahoo kò sí nǹkan kan bẹ̀ náà wọ́n máa gbẹ̀yìn sẹ́wọ̀n náà ni a fẹ́ fún yín ní better life that's all we need ní support yín kẹ́nìkan kó sọ fún èèyàn bíi mẹ́wàá pé tí àwọn pípì yìí ṣe òótọ́ mà ní ọmọ nǹkan dáadáa náà máa ń wá fún wa ń ta fẹ́ nìyẹn torí a mọ̀ pé kò sówó lọ́wọ́ yín ìyẹn là á ṣe ń dáwó yìí náà àyòmọye wa ló ní iṣẹ́ tó ń ṣe àyòmọye wa ló dẹ̀ ń fi iṣẹ́ tó ń ṣe á filẹ̀ á dúró 4, 5, 6 hours àwọn aràn ẹnìkan èèyàn lásán ọmọ ajá dánlù yìí ju irú èèyàn bẹ́ẹ̀ yẹn lọ torí ajá kú wọ́n fún ní national burial befitting burial so olúwa fún gbogbo wa ṣe o ẹlẹ́dàá wà pẹ̀lú gbogbo wa á fún wa ní ẹ̀mí gígùn tara líle àti. èèyàn kan béèrè final question bisa wọ́n ní kí ẹ bá wọn sọ̀rọ̀ lórí Yorùbá Appraisal Forum YAF. Okay, YAF tí mi ò ṣe tí lè sọ nǹkan kan sí ni pé ní agbára Ọlọ́run tó a fi di Sátọdé tó ń bọ̀ yìí kó lóa kó mú ẹ̀mí dúró àmì kó mú fún wa lẹ́mìí gígùn à ń yanjú tí ó dàbí ó yẹ ohun tó yẹ ká ti ṣe tá a dẹ̀ ti ń ṣe à ń yanjú ẹ̀ Sátọdé so tí ẹni yẹn bá máa fi di another Saturday after Saturday tá a mú yìí òun náà ti bẹ̀ sí rí yàtọ̀ torí èmi pẹ̀lú àwọn tó ń sọ fún gbogbo wa àti olórí wa àti gbogbo máa ń sọ fún wọn pé a lè fi gbálẹ̀ ẹyọkan a lè fi gbálẹ̀ oṣù ọwọ̀ tí ẹ bá tu gbogbo gbálẹ̀ tí wàá pọ̀ rẹpẹtẹ òun la lè fi gbálẹ̀ so a máa ń jọ Saturday a àdírẹ́sì question tí ẹni yẹn wí lágbára Elédùmarè so a lè ṣe ohun tó yẹ ká ṣe àti ń ṣe ó dẹ̀ gbogbo ẹni tẹ́ dẹ̀ ń wò wá báyìí ó yẹ kẹ́ máa fi àdúrà kẹ́ máa fàdúrà ránṣẹ́ sí wa àwọn pípì tí wọ́n fàsìkò mọ́lẹ̀ dókítà wa nu wa lọ́ọ̀yà wa nu wa ẹnjìníà wa nu wa oríṣiríṣi ẹ̀ ló wà nu wa ẹlòmíì tó tẹ wà ń lù yìí irúṣẹ́ tó ń ṣe torí kó lè dá fáwọn tó wà ń lé ló ń ṣe ẹnìkan á fẹsẹ̀ rìn bóyá lẹ́nu yẹn ní bàtà gangan á pa lè má ní bàtà àwọn tó ń sá káàkiri ìwọ̀n owó tó wà lọ́wọ́ ẹ̀ ní wọ́n fẹ́ lọ fi mú gbó ni àwọn àfẹ́ni tó máa mú gbó inú ilẹ̀ títún ní Yorùbá nation àwọn tó ń bá ṣe wọ́nranwọ̀nran òfin ló máa gbé wọn kò dẹ̀ ní sí long leg kankan so kó continue bí àṣàyàwó Jonathan continue so àwọn òde fẹ́ bá máa lè àfẹ́ bá máa àwọn ọmọ àlè yẹn àníìdí wọn o àwọn tí wọn ní tìjú ayé yẹn ò ní yọ mọ́ so Sisi Erelu àwọn nígbàkejì mo dúpẹ́ lọ yín o and gbogbo àwọn èèyàn wa tó wà ń bí sìn Dr. Ọlátúnjí mo dúpẹ́ lọ yín Alàgbà Bàkáì mo dúpẹ́ lọ yín bàbá ọ̀tún Ògúnríbidó mo dúpẹ́ lọ yín Alájà Queen àwọn ìyá wa nìyẹn báńkà wa Jídé Ìgè àwọn Alàgbà Kim Tìjání bàbá Olúgbẹ̀dù àròpọ̀rẹ́ ọmọborí owó Galaxy Kóìkì Alhaji Ibrahim Mẹ́lẹ́kan àti Dr. Sabi gbogbo àwọn tí mo pè yẹn akíkanjú èèyàn ni wọ́n fi táìmù wọn lẹ̀ wọ́n fọ̀nà wọn lẹ̀ wọ́n tún náwó wọn ẹnìkan jákujàku kan wá sọ pé a máa pè wá nǹkan ṣe 419 oró gbá lẹ́nu ẹ̀
ẹlẹ́dàá wà lè tàbí dà tó fún. máa lọ sa àwọn kan náà ní kẹ́ báwọn sọ̀rọ̀ pé ṣá máa rí the dead bodies àwọn méjì yẹn gbà padà so wọ́n ní àwọn fẹ́ mọ̀. gbogbo yẹn ti wà lọ́wọ́ àwọn lọ́ọ̀yà wa, gbogbo yẹn wà lọ́wọ́ lọ́ọ̀yà wa, gbogbo ẹ̀ náà ń ṣiṣẹ́ lórí, àwọn fi kankan lẹ̀. tí ò bá jẹ́ pé ohun tó dé wọ́n fún yín ní ìròyìn ayọ̀ pé àwọn tí wọ́n kó àwọn 12 oògùn wa yìí náà la fi ṣe fún wọn náà a máa gba àwọn máa jáde. ẹni tó dẹ̀ jẹ́ pé olórí pápátá tájọ ṣe meeting àwọn àgbàlagbà 86 plus ẹni tó sọ̀rọ̀ yẹn mi ò rò pé kòkò òun gangan mi gbọ́dọ̀ ṣépè. bàbá yẹn nìkan ló dúró, gbogbo àwọn tó kù ẹ̀rù ń bà wọ́n ni náà, gbogbo àwọn former president former this former that ẹ̀rù ń bà wọ́n ni. àwọn náà ń pè ládìsá, àwọn ni ọ̀lẹ ọkùnrin, ẹ̀rù ń bà wọ́n ni, tẹ́rù ò bá bà wọ́n ni kí ló tán lè dìde dúró. gbogbo ọ̀nà tó ní ká gbà láti gbà náà. ẹ ṣe marriage 60 years ọmọ 60 years ẹ̀gbọ́n yín ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ̀gbọ́n ẹ̀ 60 years tí ò tí ì lè rìn. ẹ jẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa sort it out. adẹ̀wá dìde dúró ipe a máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yín. múná lọ́dọ̀ tí wá ń bí o, ọ̀nà wa dá ń bí o, Medicare wà ń bí o, oríṣiríṣi àwọn ọmọ tí wá ń lọ sí school o lọ́fẹ̀ẹ́ á tún máa fún ìyá wọn ní benefit. ẹ̀yin ò rí nǹkan kan gba ẹnìkan ní kí wọ́n lọ school lọ juná sílé, ara àwọn tó ń ṣe nìyẹn. so tó máa ní kó lọ ju lé Aso Rock ṣó lè débẹ̀. ìtorí ńgbà tó bá gbọ́rọ̀ já ní bọ́n bá fún ẹ ní kíní ó ti adúpẹ́ ò lè fi ná sí Zoom meeting ojú tiẹ̀. mo ṣọ́ tó bá délé ìyàwó ẹ̀ sọ pé Rufai Ìṣọ̀lá àbí kíní kan kílé tó ń ṣe báyìí torí ayé ń ta kó máa gbọ́. so mo kí gbogbo yín àti àwọn àyòmọ́yà members wa tán link up because ṣe mẹ́rin la fẹ́ kànú wọn. gbogbo àwọn obìnrin tó wà láàrin wa náà ń ṣiṣẹ́ bí ọkùnrin, gbogbo wọn náà ń ṣiṣẹ́ Monday to Friday not round the clock. so mo fẹ́ àtàwọn tó wà ní in attendance today ọ̀nà mo fẹ́ dúpẹ́ lọ gbogbo all our members. so ṣé kò tún sí any other area tó fẹ́ ká tún sọ ń pẹ́. ó ti sà so.